Ojutaaye Gist TV, kindly subscribe. Oriyomi Hamzat ó ti kẹnu bọ̀rọ̀ níbi ọ̀rọ̀ fọ́nrán fídíò tí ó jáde táwọn èèyàn gbé níbi àwọn fọ́nrán fọ́tò. Èyí fi fọ́tò náà ràn ẹ farabalẹ̀ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ tí Oriyomi Hamzat sọ nípa ọ̀rọ̀ Gumi náà ni. Ọ̀rọ̀ Gumi ló ti dá wàhálà lẹ́lẹ̀. Ẹ sì mọ̀ wípé Oriyomi Hamzat fẹ́ díje ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́nu mẹ́ta yìí. Kí wá ló fi jẹ́ pé ó wá jẹ́ kọ̀mẹ́lú fún un. Ẹni wípé àwọn èèyàn ti ń táàgì rẹ̀ mọ́ Gumi pé àwọn rí pẹ̀lú Gumi. Èmi náà sì rí fọ́nrán fọ́tò kan lóòótọ́ tó jẹ́ pé ó sọ wípé òun àti Gumi jọ wà. Jáwo fọ́tò náà dáadáa ni màá fi rìn nísìn. Ẹ wo ọ̀nà fọ́nrán fọ́tò náà níbi tí Oriyomi Hamzat tó ti dó pẹ̀lú Gumi. Àwọn èèyàn máa ń pè ṣé AI ni a pè fọ́tò náà ni àbí ṣé lóòótọ́ ni kò yé àwọn èèyàn. Ṣùgbọ́n Gumi, ẹ mọ̀ pé ìwà àti Gumi wù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ló fà á tí gbogbo àwọn èèyàn fi fẹ́ jẹ́ ká táàgì àwọn mọ́ Gumi. Lóòótọ́ lódodo ó gbé Islam sórí, ṣùgbọ́n tí bàbá yìí fẹ́ mọ̀ ṣe lábẹ́lẹ̀ ò dáa. A sọ̀rọ̀ bandit pé wọ́n gbé àwọn ọmọ lọ́tún, wọ́n gbé àwọn ọmọ lósì, wọ́n pa àwọn èèyàn, wọ́n bẹ́rí kiri. Bàbá Gumi sọ̀rọ̀ wípé ọ̀rẹ́ aráàlú ni bandit. Ẹ mọ̀ wípé irú èèyàn tí ń sọ pé ọ̀rẹ́ aráàlú ni bandit báyìí, irú èèyàn báyìí ò ṣe jẹ́ kí wọ́n rí yàn mọ́. Bí èèyàn bá rí ẹni tí bá ń díje gómìnà mọ̀ irú èèyàn báyìí, yóò lù sí fóòtì nítorí bàbá yìí ó ti fẹnu já wáyà nípa orí ọ̀rọ̀ àwọn bandit. Ẹ mọ̀ ẹni tí ń pa kúkúrú tí ń pa gúgùn tọ̀ wá ní pé irú èèyàn báwọn èèyàn aráàlú ni. Ó ti jẹ́ kọ̀mínú o. Ẹ wá kọ́mẹ́ǹtì sínú abẹ́ comment section. Ibi àfẹ́jẹ́kẹ́ bá wa dájú lábẹ́ comment section. Ṣé gbogbo ọ̀rọ̀ tí Oriyomi Hamzat ti ká lẹ́lẹ̀ wípé òun ò bá Gumi rìn, òun ò bá Gumi ṣe, òun ò sì lọ tẹ̀lé Gumi lọ sí ìdàkọ́ńkọ́ ẹgbẹ́ kankan lọ ṣe mítìnì kankan. Ṣé lóòótọ́ ní lódodo ni? Mo fẹ́ mọ rí comment section yín tẹ́ ti bá wa rìn káàkiri lọ ṣe gbogbo information náà. Mo fẹ́ mọ rí comment lábẹ́ comment section. Ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ tí Oriyomi sọ àbí sáwọn èèyàn kan sọ ilé láti fi jẹ́ pé àwọn èèyàn ò ní fẹ́ tẹ̀lé fún ìdíje ìdìbò gómìnà tí ń bọ̀ lọ́nà. Ẹ já ṣe àgbéyẹ̀wò rẹ̀ ní abẹ́ comment section. Comment ti wà open fún gbogbo ẹ̀yin èèyàn. Ẹ mọ comment síbẹ̀. Opinion yín ń tẹ̀rí sí nípa ọ̀rọ̀ tí Oriyomi Hamzat náà sọ láti gba rẹ̀ sílẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ tí gbogbo àwọn èèyàn sọ pé òun àti Gumi pàdé ni wọ́n o. Ẹ sì mọ̀ wípé láìpẹ́ iná gbé ọmọ Adélabú àti ẹ̀gbọ́n rẹ̀ ṣá ti rìlíìsì wọn, wọn ò tí rìlíìsì wọn. Ọ̀rọ̀ náà ẹ̀ tún jẹ́ agbóyún náà yẹ̀wò. Bandit yìí wọ́n mọ̀ bẹ́ẹ̀ náà la tún pé ọmọ kan tún síbẹ̀ ó papòdà láàrin àwọn bandit náà ni. Ọmọ iléèwé jẹ́jẹ́ tẹ́ gbé, ọmọ tẹ́ pé kò létí ìjú bí kírẹ́dì lọ bí ọmọ iná ṣìtú ẹ̀dẹ̀ gbé wọ́n dẹ̀ ṣe bí ó dẹ̀ gbẹ́mí mi sọ́dọ̀ yín náà. Gbogbo àwọn abiyamọ ló ti ń kọminú náà ti ń gbé gbogbo àwọn bandit ṣépè síbẹ̀ lẹ́ka tí wàá máa gbọ́ pé ẹnìkan tí wàá ń bá Gumi ṣe. Gumi ń ṣẹni tí kíyàn ṣe bá ṣe lásìkò tá a wà. Ẹ má gbàgbé láti subscribe sórí Ojutaaye Gist TV. Mo rí yín náà.